káàbọ̀ sí orí ètò yín, ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ẹni tó bá parí òwe méjèèjì tí mo fẹ́ béèrè, ó ní àǹfààní sí ẹ̀bùn wa ìyẹn ẹgbẹ̀rún 5 tó lóyìnbó mọ̀ sí 5,000 naira. Òwe mi àkọ́kọ́, ta ló lè parí òwe yìí? Abánigbé kì í yẹ́ná, abọ̀rìṣà kì í sun òtútù, ẹyin gẹdẹ kì í fi ojú kan èéfín, ó sùn nílẹ̀ fọgọ́tì kì í gbọ́ ariwo ìjà. Ìyẹn òwe mi àkọ́kọ́. Ìbéèrè mi ìkejì, ẹ parí òwe yìí. Àbọ̀ ejò, àbọ̀ ejò. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì ní àǹfààní sí owó wa ìyẹn 5,000 naira wa. Orúkọ tèmi ni Olúwanífẹ́mi Bọ́ládé tí a mọ̀ sí Amolese. Láti gbádùn ètò wa, mo fẹ́ bẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin olólùfẹ́ wa pátá wípé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi subscribe sí Amolese YouTube channel àti gbogbo other social media wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ẹ má gbàgbé láti gbé àṣà wa lárugẹ. Our culture is our heritage. Thank you.